lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 àbọ̀ sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè. Please let's settle down and let's have some silence, please. This one is told more and more. I think I don't have Yes, one of the games, one. Enjoy your night, my brother. Thank you very much. Give me a jubilant shame. Come on. I said, give me a jubilant shame. Beautiful, a very evangelical E, a superb S, a unified U, and another spiritually filled S, and that is what?
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.